aláṣẹlá ìgbà ọ̀tún latest record tuntun gbé jáde lẹ́gbọ̀n yìí o. ó pe àkọlé ẹni ọba àjírònú kan Ọpẹ́yẹmí aláṣẹlá ò tún yá gbé sókè. fi mí gbàyànú lára àwọn òbí tó bí mi ọlọ́run orí gbìyànjú mi má jẹun ṣe lásán o. bàdé gbìyànjú mi ládé owó pẹ̀lú ẹ̀yẹ adé ipò adé iyì adé ọlá rẹpẹtẹ. tọ́mọ aráyé ò ní lè ṣí mọ́ ọlọ́run ọba mò ń bẹ̀ ọ́ má ṣe fi kán gbà kan láàmì yàrá náà. ẹ ò tí gbọ́ nǹkan kan tún gbà. ìgbà ọ̀tún wá dé o ìgbà ọ̀tún wá dé ìgbà ọ̀tún wá dé o ìgbà ọ̀tún wá dé ojú tó ń pọ́n ìṣin àpọ́nlá ni o àpọ́n kúkọ́ ogun ìpọ́njú wá dohun ìtàn ìgbà ọ̀tún wá dé o ìgbà ọ̀tún wá dé o ìgbà ọ̀tún wá dé ìgbà ọ̀tún wá dé o ìgbà ọ̀tún wá dé. ọba àjírònú kan àkọlé latest record yìí audio CD àti VCD ẹ ti jáde A1 director ló ya fídíò rẹ̀ tó direct yẹ. kan òbí ó lágbára àti gbéni sókè kó tún rẹ̀ ní wálẹ̀ o wá gbéni sókè má rẹ̀ mí sílẹ̀ bẹ̀ mí nìyẹn sí ọ ọba àṣàkẹ́ tó ń ṣẹni tó wù kẹ́ka mi máa wọn tó fẹ́ kẹ́ ọ.